ọmọ akéwù yìí ń jó tíktọọkì àwọn ọmọ akéwù ní ebè wọ́n ń jó tíktọọkì wọ́n faṣọ ilé kéwù tó wọ́n yọ kíní ta wọ́n yẹ tí ta táàbí wọ́n rí ọba yìí tí wọ́n sì dọ́mọ akéwù ẹ̀yìn àbá àwọn ti àgbákò wájú ọkọ̀ ẹ̀ bá sọ fún ọgá ẹ̀sìn wọ́n sọ ọ̀rọ̀ kan ní ó ní oṣù kan ní wọ́n ti bú mi ọdún tí ó lè fi èkú lórí ẹ̀rẹ́ kí wọ́n bú wa kọ́nà mọ́ bú wa ó pẹ́ wájú kẹ́kẹ́ máa yà kọ́nà máa bú wa lọ. wọ́n bá láwọn kọ́nà wọn ní bọ̀dá àwọn lónìí àwọn ń ta bọ̀dá wọn ní mùdí ọ̀làdùn dòkítọ́rù náà ṣe wọ́n láwọn lára wọ́ọ̀dù àwọn òtí ìlú ń ta ṣé ni wọ́n bá pe àbúrò ẹlòmíì náà sórí sọpẹ́ ìtọ́ òun lónìí. ìkànnì àwọn àfa ó ní ilé ayé tá ń lò kò sí bó ṣe lè wù kórí ẹ̀san ni ó máa jẹ́ fáwọn tàná lónìí ẹ̀san ni ọ̀la náà máa jẹ́ fáwọn tòbí. mo wá kí púpọ̀ pé ọlọ́run ní kí òní yìí tó júwe bánà ti rí ọlọ́run ní kí ó bàjẹ́ láíláí. wọ́n ní man yaf'al al-khayra la yu'dam jawaziyahu. man yaf'al al-khayra la yu'dam jawaziyahu. la yadhabu al-'urfu bayna Allahi wan-nasi. la yadhabu al-'urfu bayna Allahi wan-nasi. lẹ́yìn gbogbo dáadáa tí bàbá wa tàbí tí wọ́n ṣe bàbá wa fadilatu Sheikh al-Marhum Murtada Abdussalam dáadáa tí wọ́n ṣe lánàá yẹn òun lè sáré ògbé ìjò. wọ́n yẹ fún alẹ́ lọ́kọ́ ìrọ̀lá yóò dáńdé wá sí ìyàwó. mo rí èlù bàbá lórí ìjòkó yìí àti èlù bàbá tí mo rí kò mẹ́rin méjèèjì ni màá sọ. èyí tí mo rí lórí ìjòkó yìí ló ti pé wọ́n fẹ́ fún Dr. Ahmed ní àwọ̀ wọ́n wá láwọn kọ́nà wọn ní ọ̀dà àwọn lónìí. àwọn ń ta ọ̀dà wọn ní mùdí ọ̀làwọ̀ Dr. náà sì wọ́n láwọn lára bọ́ọ̀dù àwọn òtí ìlú ń fà á ṣé ni wọ́n bá pe àbúrò ẹlòmíì náà sórí sọpẹ́ ìtọ́ òun lónìí. wọ́n yẹ fún alẹ́ lọ́kọ́ ìrọ̀lá yóò dáńdé wá sí ìyàwó. mo kí ilé bàbá má dùn oríire lálùkù má gbàlẹ́ kan àgbà fúnra wa kò dàrú òrújú ọlọ́run tí ọ̀dàrú lánàá tí ọ̀dàrú lónìí ìjọ dàrú lọ́la. láyé dáhùnlẹ̀ ọ̀rọ̀ bẹ́yìn náà ìwà náà sí. ìyàrá lẹ́yìn náà ẹ̀san ni ẹlẹ́ẹ̀kejì tí mo tún rí kí n tó débí ẹ̀rọ bá mi ìgbéraga ní o. wọ́n lè ní òun ọmọ social media ní àwa máa ń wo social media ó yà á máa bẹ́ẹ̀ wo social media tó sì wá ń bẹ̀. òun náà wà social media ọ̀rọ̀ ni ilé ń wẹ̀ ọ̀rọ̀ ẹni kankan àwa ń wò ìrọ̀lọ́ náà ṣe ń pa gbogbo tó wà ń bẹ̀ láàjọ ń wò lára àbájá kan ní tọ́lọ́wọ́ ọgbà ìjọsìn ní àbájá bá nígbà kan dáa sí. mo rò pé jẹ́ báyìí ní ìsìn wá mọ tí mo rí social media tó ní agbára pọ̀ gan lórí ọ̀rọ̀ máa dùn láàárọ̀ bí òun ni pé àwọn obìnrin wọ́n máa jó pọ̀ gan ní TikTok tí wọ́n jọ máa jó ọmọ ilé kéwù ni wọ́n ẹ̀wà ni wọ́n máa jó wọ́n máa kọrin lómi yóò lo etí rẹ̀ kò ní gbò yóò wọ ṣòkòtò tóun náà máa yọ kiri níta yọ wájú ta yọ ẹ̀ níta ọmọ kéwù sì ní bẹ́ẹ̀ kéwù lọ́wọ́ kì í ṣe kó ti jáde bóyá gbàtọ́ jáde tán lọ́wọ́ lọ gbàgbàkúgbà tí àpéjọ lè rí bẹ́ẹ̀ pé àṣìwá kọ ìmọ̀ ìwé ṣe á rí báyìí ṣùgbọ́n òun sì wà ń lé kéwù gangan kìí sòun àwọn sì wà ń lé nítorí wọ́n pọ̀ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. àwọn àwò padà wọ́n tún wọ yúnífọ́ọ̀mù lé kéwù wọn sọ́rùn tí wọ́n fi máa yọ kíní ta wọ́n máa yọ wájú ta wọ́n máa yọ ẹ̀yìn ta ìjọba àti wálé ní ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀. máa yẹ fún alẹ́ lọ́kọ́ ìrọ̀lá yóò dáńdé wá sí ìyàwó. mo wá rí pẹ́sàn ni lọ́dọ̀ mi sọ bàbá máa ń pẹ́sàn ni mo wá tiẹ̀ wá wò pé ọmọbìnrin ìwé náà tiẹ̀ wá jó TikTok nígbà wo ni dá tí ìgbà wo ẹlẹ́hà yìí wọ́n àgbà yìí tó fà fún eléyìí bàbá yóò wò níta. láyé dáhùnlẹ̀ ọ̀rọ̀ bẹ́yìn náà ìwà náà sí. láyé dáhùnlẹ̀ ọ̀rọ̀ bẹ́yìn náà wọ́n náà ọlọ́run kì í máa wò pé kí iṣẹ́ tẹ̀yìn ẹsẹ̀ kan lọ bẹ́ẹ̀ ọmọ wúlò níbi lẹ́yìn ọ̀wà sọ pé kọ́ lọ bẹ́ẹ̀ ọmọ wúlò. láyé dáhùnlẹ̀ ọ̀rọ̀ bẹ́yìn náà ìwà náà. ó ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ilé kéwú pátá táwọn ọmọ kéwú yìí ń jó TikTok àwọn ọmọ kéwú yìí obìnrin wọ́n ń jó TikTok wọ́n faṣọ ilé kéwú tó wọ́n yọ kíní ta wọ́n yẹ tí ta tá àfi wọ́n rí wọn báyìí tí wọ́n sì dọ́mọ kéwú ẹ̀yin àbá àwọn ti àgbákò wájú ọkọ̀ ẹ̀ bá sọ fún ọgá sí i. iná ìkúlẹ̀ ọlọ́mọdé ọ̀rọ̀ yóò dìbò. èyí ti lọ́ọ́ bẹ́ẹ̀ sọ pé irú bẹ́ẹ̀ wàlá yóò bí ìhùkà ló ṣe ìbéèrè tàbí bí. wàlá yóò bí ìhùkà ló ṣe ìbéèrè tàbí. àmọ́ tí máa jẹ́ kọ̀rọ̀ náà ń kúrò lára àpá. tí aláàrí tẹ́mi rò pé yẹ kọ̀rọ̀ náà ń kúrò lára tá a bá sọ dẹ́wọ́ ọmọ bàyàn làwọn tí wọ́n bá jẹ́ kèfèrí. pé ha wọ́n mú alóhùn wọn ò ní gbà wọ́n ní kí la wí yìí kèfèrí nìkan lè mímọ̀ pé yẹ kí ẹ̀rù ẹ̀ máa bàyàn tá a bá dẹ́ sọ̀rọ̀ náà. ẹ wá wò kẹ́rù ẹni tí wọ́n já àpá máa wá bàyàn tẹ́ bá dẹ́ sọ̀rọ̀ náà sáàfà àdìní ọlọ́ọ̀tọ̀. iná ìkúlẹ̀ ọlọ́mọdé ọ̀rọ̀ yóò dìbò. ẹnìkúlẹ̀ àpò ẹ̀rọ ìmáyọ̀ àdìrò irú gbà nígbà tó ní nígbà tó ṣé kì í ṣe pé òun tẹ̀ nǹkan wọn lé kéwù títà àwọn ọmọ yẹn display. wàlá yóò bí ìhùkà ló ṣe ìbéèrè
لتعذيبه ṣé ìṣe pé òun bá fi gbé òun ní ẹ̀yìn lọ́wọ́ wọn bí. ولا يضيعك ذو شيب لتعذيبه. Màá ní lọ́tọ̀ kọjá tí mo wá nínú àwọn sọ ọ̀rọ̀ kan ní. Ó ní bí oṣù kan ni wọ́n fi bú mi, ọdún tí ń retí èkú lórí ẹ̀rẹ́. Kí wọ́n bú wa kọ́nà máa bú wa, ó pé wa ju kéèyàn máa yàn kọ́nà máa bú wa lọ. Wọ́n wá kí wọ́n á dùn lẹ́ẹ̀kan sí i, máa dùn lè ní kí bọ̀gá o. Ẹ̀tọ́ àwọn ọmọ ní ìsìn, ẹ̀wọ̀n tíráǹdì tó lọ́lẹ̀ Yorùbá yìí. Àwọn ọmọ wo ni wọ́n wá fitting sí tíráǹdì yẹn? Nínú ilé kéwú tó fitting sí ni máa dùn wa. Kí ni tíráǹdì náà? Bàbá bẹ́ẹ̀ yan ìmáàmù olùsè kálukú ọmọ wo ni pé tani kọjá máàmù olú wa. Kálukú ọmọ wo ni pé ọmọ ilé kéwú wo ló yẹ kọjá máàmù olú wa. Ẹ̀yẹ wo èrú wa. Nígbà wọn ta ìmọ̀mọ̀ ìlú àjọ pẹ́ pọ̀ mọ́ni kẹ́tọ́ ọdún díẹ̀. Nígbà wọn yàn ká ló fìtì ọmọ máa dùn lárọ́ bí. Ẹ wo gbó, wọ́n fẹ́ yan ìmọ̀mù wo pẹ́ta láyàn ní ìmọ̀mù. Gbogbo mùsùlùmí ìwò àti bàbá wọlú wọ́n wò pẹ́ta ló fìtì ọmọ máa dùn lárọ́ bí ni. Wọ́n fẹ́ yan ìmọ̀mù ń kiri. Wọ́n wò pẹ́ta ló yá sí ibẹ̀ ọmọ máa dùn lárọ́ bí ni. Ẹ wá wo tọ̀yú aláàfin. Ààrẹ ti kábíyèsí fún bàbá yìí. Ọ̀gẹ̀ ṣe níbi àkàṣe kábíyèsí ẹja ṣe ẹsílẹ̀ kan sí ọba tó bá ṣe dáadáa máa ń lọ títí ayé rẹ̀ bọ́bà kan ọba sì máa ló sọ pé kí lájọ́ ọlọ́run lè mọ òun náà. Ògùn ọba tí ọba ti dúró pẹ̀lú ìsìlámù kó dúró pẹ̀lú wa dáadáa ọlọ́run ò ní mọ̀ kọ́dà bọ́lá bá ní mọ̀ bẹ́ẹ̀ yọ padà lẹ́yìn. Ẹ̀sìn kábíyèsí bọ́lá àbílẹ̀ kan sí. Ẹ wá wọ nígbà wọn tó wá yan ìmáàmù Ọ̀yọ́ Aláàfin gbogbo ilé kéwú náà lọ àpláì ilé kéwú rẹ ilé kéwú B C D E B gbogbo wa àpláì. Nígbà tí wọ́n wò pé ta lẹni tó fíìtì tá a lè gbọ́dọ̀ lé lọ́wọ́ ọmọ márùn-ún lárọ́ bí náà fún mi. Alhamdulillahi ma sha Allahu yakun. Ẹ wá sọ pé irú ilé kéwú tó sọ àwọn pírọ́dọ̀tì tó dáa báyìí ká má polówó ẹ̀ á máa polówó ẹ̀ lọ́dẹ o. Allahu yakun la ilaha abadi. Ṣé ní wàlíwàlí ẹ̀ ṣe lára àwọn èèyàn balẹ̀ dáadáa yìí? Wàlíwàlí àwọn àfà àbọ̀dọ̀ bí àkú. Àyà ìta rẹ̀ kálukú balẹ̀ ẹ lọ bò mí àwọn ń jáde gan o. Wọ́n ní bá kò bí èkó máa ń lọ ọlọ́mọdé ayé ọmọdé náà ọlọ́run sí bẹ̀ ọlọ́run o. Wọ́n jẹ ayé ọmọdé alọ́ ẹni tí àrẹ ọmọdé alọ́ kò sí gbogbo àwọn àdájọ́ náà ọmọdé alọ́. Àwọn tí wọ́n ti dé àwọn ọmọdé wájú wájú. Fẹ́ràn èkó là ń lọ tá a bá kò bí ọjà ọmọdé tá a lò sẹ́ ń bẹ̀. Sáwọn pàdé wa ọ̀pàdé kan mẹ́nu. Wọ́n gbé yẹ́bà àmì. Lórí bẹ́ẹ̀ àwọn náà ń jáde káàkiri ìbọ̀gàn. Oríṣiríṣi làá sì máa rí. Bá a bá dé bòmí ara àwọn èèyàn balẹ̀ tó báyìí wọ́n á máa mú kúndà mi wò nígbà míì wọ́n mú pọ́ǹpù míì wọ́n á mú tíǹbù míì ẹ wàá wò pé ṣé lè kéwù lé léyìí ni àbí lè jó. Alhamdulillahi ma sha Allahu yakun. Kódà a máa ń lọ bí àfà míì ẹ̀rì tó lórí láti tó stéèjì kalẹ̀ báyìí àwọn àfà alẹ́ kéwù náà wọ́n tó pọ̀ lórí tí àwọn akọrin báwọn ọmọ kéwù tí ó jọ irú lé kéwù ti yé. Allahu yakun la ilaha abadi. Gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn òun ni tíráǹdì tó ń lọ báyìí nísìnyí wọ́n náà wọ́n ṣe máa ká kúrò lọ́pọ̀lọpọ̀ lúnu táyà bá ti ń rí ìmáàmù gidi lórí mímbàrí ìlú kọ̀ọ̀kan ẹ̀rí pé yọ́ máa yàtọ̀ gbogbo ẹ̀yin ìlú tó kù ẹ̀yin náà máa mọ́ra ẹ̀ńjọ́ lè má mọ̀ bá kàn lu yín tí wọ́n jẹ̀mí ẹ̀mọ̀rú ọmọ ilé kéwú tẹ́yìn sí subhana rabbika.